Ẹ kú dédé ìwòyí níbikíbi tí ẹ bá ti ń wò mí. Orúkọ tèmi ni Dámilọ́lá Ògúntìmẹyìn. Mo jẹ́ olùkọ́ èdè Yorùbá ní ọ̀kan lára àwọn iléèwé tó dára jùlọ ní Nàìjíríà. Bẹ́ẹ̀ ni, ká fìyẹn lẹ̀, mo fẹ́ pàrọwà sí àwọn òbí wípé tí táàmù bá ti parí, ẹ máa rántí láti wo èsì ìdánwò àwọn ọmọ yín, because bá ṣe ń sọ̀rọ̀ yìí mo rí lára àwọn òbí tí ò tí wo èsì ìdánwò táàmù tó kọjá. Bóyá torí pọ̀pọ̀ ṣìṣì ọdún tí a ṣe kọjá ni, ṣùgbọ́n àwọn ọmọ yóò wọlé ní ọ̀sẹ̀ tó ń bọ̀. Ǹjẹ́ ẹ ti wo èsì ìdánwò àwọn ọmọ yín? Ǹjẹ́ ẹ ti bá wọn jíròrò lórí èyí tí wọ́n ti ṣe dáadáa àti èyí tí wọ́n ti ṣe dáadáa? Ǹjẹ́ ẹ gbóríyìn fún wọn lórí ẹ̀kọ́ tó ti ṣe dáadáa? Ǹjẹ́ ẹ bá wọn dámọ̀ràn bí wọ́n ṣe lè ṣe dáadáa nínú àwọn ẹ̀kọ́ tó kù díẹ̀ káàtó? Tí ẹ báyìí ti ṣe bẹ́ẹ̀, ó kù díẹ̀ káàtó. Ayé sì wà kẹ́ pé ọmọ yín jókòó, kì í ṣe láti san owó iléèwé nìkan, kì í ṣe láti san owó ọkọ̀ tó ń gbé wọn lọ school nìkan, kì í ṣe láti san owó oúnjẹ àbí nǹkan kan tó bá nílò níléèwé. Ẹ wo èsì ìdánwò, ẹ bá wọn jíròrò. Tẹ́ bá ti bá wọn jíròrò, ọkàn àwọn ọmọ máa fà sí iṣẹ́ ní kíláàsì. Ó máa jẹ́ kí iṣẹ́ rọrùn ní kíkọ́ àti mímọ̀ fún olùkọ́ àtọmọ iléèwé. Èyí yóò jẹ́ kí wọ́n ní ìfọkànsí nínú iṣẹ́ tó bá ń ṣe, bóyá iṣẹ́ àṣetiléwá ni o àbí iṣẹ́ inú kíláàsì. Èyí tó máa jẹ́ kí wọ́n kí iṣẹ́ wọn túbọ̀ máa dára sí. Ohun mìíràn tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé, ǹjẹ́ tí ẹ máa ń wo orúkọ tó ń kọ sórí èsì ìdánwò ọmọ yín? Ǹjẹ́ ẹ máa ń wo spelling? Pé àwọn letters wọ̀nyẹn ṣó ń kọ́ bó ṣe yẹ kán kọ́? Ǹjẹ́ tí ẹ wo ọjọ́ orí tó ń kọ síbẹ̀? Tẹ́ ẹ bá ń wò yẹn, ẹ lọ wò ó nítorí ọjọ́ iwájú. Tẹ́ bá máa nílò ìdánwò, ó lè jẹ́ ní embassy, ó lè jẹ́ anywhere, ibikíbi, ó lè jẹ́ fún ìdìbò àbí ohunkóhun lọ́jọ́ iwájú. Ẹ rí i pé wọ́n kọ orúkọ ọmọ yín dáadáa. Bí wọ́n bá kọ dáadáa, ẹ lọ sọ fún wọn nílé ìwé yẹn pé kán tún ṣe, pé orúkọ ọmọ yín o, wọn ò kọ dáadáa. Ọjọ́ ọmọ yín o, wọn ò kọ dáadáa. Kẹ́ ẹ ṣe àtúnṣe nítorí ọjọ́ iwájú. Èsì ìdánwò àwọn ọmọ yín ẹ máa tẹ̀ ẹ́. Tó bá jẹ́ lè tán fi ránṣẹ́ lórí kọ̀ǹpútà ni, ẹ tẹ̀ ẹ́, jẹ́ kí àwọn